téèyàn dáre sí mọ̀jù láyé ni pé alábòsí ènìyàn náà tó wọ́n sọ káàkiri àgbáyé bí ẹgbàá mi o wọ́n ṣàbòsí fún mi o wọ́n ṣàbòsí fún mi ní o ẹ dákun ṣàánú mi o ẹgbàá mi o bẹ́ẹ̀ sì ni wọ́n gan alábòsí ènìyàn tí rọ́bìtọ̀ ló ní wọ́n kọ lẹ́tà wá àbí rọ́bìtọ̀ lọ lè bá wọn láàfin àbí rọ́bìtọ̀ lọ lè bá gbogbo àwọn ìgbìmọ̀ láwọn àfáàkọ̀ kan tí wọ́n kóra ọjọ́ lókùnmọ̀ sọ tí wọ́n fi wá sí rọ́bìtọ̀ tí wọ́n fi sọ àwọn ọ̀rọ̀ tó lágbára sáwọn bàbá wọ̀nyí ẹjá bẹ̀rù Ọlọ́run ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ níbi rọ́bìtà ọ̀rọ̀ yìí mi fẹ́ kó gùn gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tá à ń dá sọ̀rọ̀ àwọn ìyàwó mẹ́ta ẹ̀dàkùn níbo lẹ́wà ẹ bá mi share program yìí kọ́dọ́dọ̀ wọn Saheed Shittu ẹ̀dàkùn bá share program yìí kọ́dọ́dọ̀ wọn Mufti Wo ẹ̀dàkùn bá share program yìí kọ́dọ́dọ̀ wọn àti gbogbo ẹ̀yàn blogger mi náà tẹ sásábẹ̀ ọ̀rọ̀ yìí ìjẹ́ gbogbo tẹ́ ẹrù sáwọn bàbá wọn yìí tẹ́ ẹ̀ bá lọ lè túbá kẹtọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run lérí ọ̀rọ̀ tẹ́ ti sọ sí wọn kó ń jọ jímọ̀ yìí tó dé àti tẹ́ sọ sínú mọ́kàsì lọ́dọ̀ wa tẹ́ ẹ̀ bá túbá ọ̀rọ̀ yẹn aláyẹ̀ lérí ọ̀nà Ọlọ́run nítorí pé gbogbo tẹ́ rí tẹ́ mọ̀ ń pa rẹ̀ in tí ò sojú yín wọn lẹ̀ ń dá lẹ́jọ́ ẹ̀ bá wọn dẹ́ mọ̀ támárù wọn ibi tá ti ṣe conference kò débẹ̀ ẹ̀ mọ́ kílé kí ni wọ́n ń sọ dédé ọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ láti day 1 day 2 day 3 kò yé yín sí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láti last year lérí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ yìí kò yé yín sí gbogbo kálukú sì bọ́ sórí mídíà ẹsẹ̀ ń parọ́ tí ọ̀dà ẹsẹ̀ ń pa ọmọ markaz sí súnà náà ni gbogbo àtàṣe dìyàwó súnà sí tá nàbí Muhammad sallallahu alaihi wasallam sí tá nàbí kọwa náà ni sí tí wọ́n gbélé wa lọ́wọ́ tàṣe súnà lérí náà ni látà àbá ń sàlàyé fún gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń gbọ́ yín tí wọ́n ń tẹ̀lé yín dàbí sàlàyé pé kò sí súnà kan lára ọ̀pọ̀lọpọ̀ yín ìtẹ́ jẹ sùn yín débi gbogbo orúwà tẹ́ ń kú ọmọ kan bẹ ní máàdì bàbá wa ní máàdì ní àárọ̀ bí ọmọ àbàdà báyìí ẹ̀kẹ́ rẹ̀ ṣe kó ló báyìí ní kó tó bẹ̀rẹ̀ program níjọ́ tó ń náà ti bẹ̀rẹ̀ blogger látara pé à ń bá sí àwọn àgbàlagbà jẹ́ ẹ̀kẹ́ rẹ̀ ṣe gbọ̀nàgbọ̀nà báyìí ẹni tó jẹ́ tútù ni ìwọ̀n wo pé ara bẹ́ẹ̀ rí nǹkan kan jẹ níbi gbogbo àwọn àwàtẹ́ rí yẹ́nìmọ̀ yìí bóun náà ṣe fìlà rẹ̀ ṣe pẹ́ ní báyìí níjọ́ tó ń náà bẹ̀rẹ̀ program bí ẹni tí ò ní oúnjẹ kankan nínú ẹ̀kẹ́ ní bẹ́ẹ̀ rẹ̀ pẹ́ tí ẹni ṣe dọ̀mùdọ́n bí ẹni tó kúlẹ̀ tútù náà ni ọ̀dà pé kéde kan bẹ̀ tẹ́ ń rí jẹ ń bẹ́ẹ̀ wọ́n sanwó kàfọ́ yín bẹ́ẹ̀ àwọn kan sponsor yín lórí tẹ́ ń ṣe yìí abá gbogbo tẹ́rí tẹ́ ń jẹ lónìí wàlá yọ padà di aburú fún yín tó wá dé ọ̀gbìn àkíyàmà nítorí gbogbo tára ń ṣe súnà lélẹ́rí tẹ́ ń pèsè ìdí àwọn súnà ní ìmọ̀ tẹ́fẹ́ torí ẹ̀ gbẹ́gbẹ́ gbà mẹ́ kí ni tẹ́ ń ṣe súnà lélẹ́rí sílẹ̀rí irọ́ yìí náà sílẹ̀rí ká máa bá tẹni jẹ́ yìí náà sílẹ̀rí ká máa sọ tó ju wa tó ń tá máa parẹ́ sí súnà náà ni ṣé tá níbi ní sọ́nà tó jẹ́ súnà tàbí Muhammad náà ni lérí pé irùngbọ̀n ní ṣòkòtò ní ọ̀tán lẹ́yìn rẹ̀ kẹsì wá oògùn alẹ́ tó lágbára gbogbo oògùn fámásì nínú òkúta àwọn èbúntà àwọn oògùn tí máa máa lè kankan kò sí ìdáyìn burúkú yìí tẹ́ máa ń parẹ́ sí súnà yìí náà nù sí súnà tẹ́fẹ́ gbà náà nù kí wọ́n fún yín lọ́mọ ẹ̀yọ́ padà rẹ̀ gẹ́gẹ́ sí pé yẹn fún yín lóbìnrin ọmọ tó dáa tó dún rí tó ṣe dáadáa ẹ lò nílò kúlò ẹ lò jàtijàti ẹ lò lédèdè táwọn ìbìrì ọ̀nà káàánú pé ah bó wọn àṣẹ wá rí ọbọ̀ òun ṣe wá rí báyìí sí súnà náà nù ẹ lọ lè bẹ̀rù Ọlọ́run o ẹ lọ lè bẹ̀rù Ọlọ́run ìrún ni wọ́n kí l'Ógbómọ̀ṣọ́ yìí o sí rọ́bìtà kan dé Ògbómọ̀ṣọ́ láti lọ ti mọ́sálásí ìrún ni wọ́n kí l'Ógbómọ̀ṣọ́ yìí o sí mo dérò mọ́tàsí ló débẹ̀ tó ní wọ́n mọ́ kírun ní mọ́sálásí tẹ́ ẹ ṣe ń bà wá ló gbọ́jẹ́ tẹ́ ń sọ tẹ́ mọ̀ nípa wọn tẹ́ ń wíwí kúwí nípa wọn tẹ́ gbó fáwọn blọ́gà tí wọ́n ń gbé káàkiri wàláhì tàláhì gbogbo kálukú yín kullu zalika anhum mas'ula Ọlọ́run bí ilé gbogbo tí kálukú yín tẹ́ bá fẹnu ara yín sọ tẹ́ mọ̀ ń parẹ́ bàbá wa àgbà ní Ògbómọ̀ṣọ́ Ìmáàmù Tọ́lẹ̀hà sàwáwù kan náà ni gbogbo wa lọ́dọ̀ Sheikh Adam ọmọ kéwù kan náà ni gbogbo wa lọ́dọ̀ Sheikh Adam mo ń fi àsìkò yìí ṣe wá sí fún yín pé gíga kò yí sí tí bá lẹ́ni tó ga wàláhì mi tọrọ kọjá bọ́ eléri bú èèyàn lẹni tí ma ń fẹ́ kọ́ ẹni tó ga ọjá bọ́ ẹni tó jẹ́ ní yìí tó jẹ́ ní àpọ́nlé tó jẹ́ ní ẹyẹ eléri bú èèyàn ni ma fẹ́ kọjá pé àti ìyà àtàpọ́nlé rẹ̀ kó sì wọlẹ̀ nítorí pé gbogbo ẹni tí bá máa ń fẹnu sáta gíga láyé kò tọrọ kó wọn ga ni gbogbo ẹni tó bá jẹ́ pé gbogbo ẹni tó bá ga láyé bí kọ́ wálẹ̀ ni kò tọrọ kó wọn ga bìrì tàbí pé yóò tọrọ káwọn máa rí ọga gíga òyìn sí Ìmáàmù Tọ́lẹ̀hà opportunity lẹ́rí pẹ̀lú tẹ̀ṣẹ̀ yìí àti ipò tọ́lọ́ fi yín sí opportunity ńlá òun lẹ́rí o tí ò yí sí tí ò possible tí è ṣe pé ó padà dán fọ́lọ́run látara pé kó rí bẹ́ẹ̀ opportunity tí ò ní báyìí lọ́mọ òun lẹ́rí gbà níwájú Ọlọ́run ẹ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba tó dá yín táwọn obìnrin bá ń bẹ láyé ẹ tọrọ àdúrà fún wọn ẹ ṣe sàárà fún wọn ẹ wólẹ̀ níwájú wọn àwọn tí wọ́n ń tì yín gbogbo àwọn ìgbàlódé àwọn alùsùnà yìí tí wọ́n bá yín lógìgì yìí wọ́n ẹ kì í sára wọn tẹ́lẹ̀ wàláhì azim ẹ kì í sára wọn o ẹ kì í sára wọn o ẹ má jẹ́ wọn bá sẹ́yìn jẹ́ níwájú Ọlọ́run bìrì tàbí wọn bá sẹ́yìn jẹ́ níwájú àwọn èèyàn láyé ẹ dákun torí tọ́lọ́run gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n fẹ́ jẹ́ chief imam nílẹ̀ Yorùbá tẹ́lẹ̀ jẹ́ alùsùnà yìí gbogbo tó dá náà ní pé ọ̀pọ̀lọpọ̀ yín ẹ má wulẹ̀ débẹ̀ ìmáàmù ìlú tó bá ti lóun ṣe súnà má wulẹ̀ débẹ̀ ìmáàmù ìlú tí ó máa jẹ́ chief imam ìlú tí ẹ bá jẹ́ pé ọlọ́ba kọ́ mọ́sálásí ara rẹ̀ má débẹ̀ torí pé kò sí bó ti jẹ́ chief imam nílùú kan tó lọ fẹ́ ṣe súnà ò lè rí súnà wọn practice bàbá wa ìmáàmù wa Tọ́lẹ̀hà bó ti ṣe wà ní ṣe lọ́dà gbogbo àwọn tó jẹ́ àwọn alákatá tí ẹ̀sìn àwọn alùsùnà yìí gbèfèrí ni wọ́n mọ̀ fojú rẹ̀ wòye wọn ọ̀kà yín kó bá alùsùnà lẹ́wà wọn ò sí ẹ̀ka yí bẹ́ẹ̀ wà lára wọn tọ́lẹ̀ ẹlòdè òkú ma ẹgbòó sákò ẹlòdè ìyàwó ẹgbòó sákò ẹlòdè òkú ẹgbòó sákò ẹdákùn tó tọ́lọ́ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n tẹ́lẹ́jọ́ ń sàṣepọ̀ yìí tẹ́lẹ́jọ́ wà láàrin ara yìí gbogbo kí ní ìlà wọn náà takùn ọgbà yìí pé ẹgbọ́ bá jẹ́ súnà òde lò kẹgbọ̀rọ̀ máa ṣe wọn faramọ́ tí ń túmọ̀ sí pé gbogbo sẹ́tẹ̀ bá rí tẹ́yìn bá fẹ́ ṣe ẹdákùn tó tọ́lọ́ gíga òyìn sí èmi tọrọ fún yín lọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run ní jẹ́kẹ̀ ṣubú àmọ́ wà láyọ̀ opportunity wà lẹ̀ fún yín láti ṣàtúnṣe gbogbo tẹ́lẹ̀ tí mẹ́lẹ̀ èyí ń retí látọ̀sán lágbàtà tí kírun jímọ̀ tani mo ti fẹ́ sí programme wọ́n ń retí pé ara àwọn alùsùnà kan tí wọ́n sì ẹ̀ jáde tí wọ́n tọrọ apology lọ́dọ̀ àwọn àgbàlagbà tí wọ́n fẹnu sátà wọn tí wọ́n sọ tí ọ̀dà nípa wọn tí wọ́n bá sáksàn bàbá wa Ìmáàmù wa Tọ́lẹ̀hà pé kí wọ́n má wá sí rọ́bìtọ̀ mọ́ ẹ mọ̀ pé láti last year
Imam Habibullah wọ́n ní wá sí rọ́bítọ̀ sẹ́ni rọ́bítọ̀ náà wà l'Ógbómọ̀ṣọ́ gbogbo ẹ̀yin tẹ́ mọ̀ ń pa tí ń bẹ́ ń bí ọ̀rọ̀ yìí rọ́bítọ̀ tí wọ́n ń ṣe yẹn wọ́n ní àwọn ẹ̀ka kọ̀ọ̀kan láwọn ìdúkọ̀ kan tí kálukú wọn náà tí wọ́n ń ṣe mítìnì rọ́bítọ̀ yìí náà ń bẹ l'Ógbómọ̀ṣọ́ táwọn náà ń ṣaṣojú lọ́dọ̀ àwọn bàbá àgbàlagbà wọn yìí ní àyè tí wọ́n ti ń pé láàrin ara wọn síra wọn Imam wa tọ́lẹ́ ayé wọn ni wọ́n dé rọ́bítọ̀ yìí rí láti jùkó ti àwọn láti gbà tí wọ́n ti wà lórí imam bóyá èdè àìyedè ń bẹ láàrin wọn wallahu a'lam síbẹ̀síbẹ̀ ẹni tí ó bá wọn pé rọ́bítọ̀ tìlú wọ́n sì lọ lè pé rọ́bítà tìta bàbá wa mùdírù mọ́rkàsì yìí náà sì gbà yín lálejò marhaban síbẹ̀ lọ lè kí mùdírù yìí náà lábẹ́lẹ̀ síbẹ̀ lọ lè bẹ̀bẹ̀ gbogbo ọ̀rọ̀ tẹ́ ti sọ sí wọn lọ́nà tí ọ̀dá síbẹ̀ kúnlẹ̀ níwájú wọn tẹ́ bẹ̀bẹ̀ kí ló dé tẹ́ ń ṣe dáadáa ní kọ̀rọ̀ tẹ́ wọn hùwà tí ọ̀dá ní gbangba ẹbẹ̀ kúnlẹ̀ lọ́dọ̀ wọn ní kọ̀rọ̀ síbẹ̀ bẹ̀ wọn látara ọ̀rọ̀ tẹ́ ní wọ́n sọ síbẹ̀ bẹ̀ wọn ní kọ̀rọ̀ ẹ má jẹ́ ká tara wa gíga yín ni òwúwa wà láì òwúwa láàrin ìṣẹ́jú kan nítorí wọn mọ́rkàsì ní tó bá fi mú yín tí irú yín bá fi tó fi ṣubú àti tó dínkù ní àlékún ọlọ́run sì jẹ́ àdínkù mọ́ lọ́jà máa lékún sí dáadáa ni wala ilaha illallah wala al-Qur'anul karim so yẹ ẹ wá wùlọ sí rọ́bítọ̀ ní last year wọ́n wá gbé announcement ẹ̀yin méjèèjì wá bá mùdírù mọ́rkàsì wá ń sàlàyé fún wọn pé gbà àwọn jẹ́mọ́ ìgbé rárá ìmáàmù méjì ọ̀gbọ̀dọ̀ wá nílùú kan náà èèyàn kan ṣoṣo náà lọ́gbọ̀dọ̀ jẹ́ ìmáàmù ẹni tí wọ́n recognize ní last year ẹ̀yin náà ni ẹ̀yin ni sẹ́ni tó ní kìdí sẹ́mi àbọ̀ wọ́n ní àgbàmíyàn tí ọ̀dá sọ́kàn sí àtàwọn àti gbogbo àbàbà tàbá ti mẹ́bẹ̀ tí wọ́n lè ṣe irú àpọ́nlé tí wọ́n ṣe fún yín ní last year yẹn kí last year yìí ó tó dẹ́nà lẹ́yìn tó lọ sókòmílẹ̀ tó lọ sí Ìwó program tí wọ́n sì tàn yín lọ sí Ìwó program kẹsí gbogbo program lèyàn máa ń lọ ẹni pé mo máa ń sàlàyé fún wa ní gbogbo ìgbà pé ìjọ tẹ́ bá ti rí ọ̀tá yín lọ́dọ̀ rẹ yín ẹ ti gbà pé ọ̀tá ti di méjì ìkan jẹ́ ọ̀tá gbangba ìkan jẹ́ ọ̀tá kọ̀rọ̀ program tẹ́ lọ́dẹ ṣe níwò yẹn wọ́n máa tì yín lu bábu àyà ni àwọn tí wọ́n pè yín wọ́n máa tì yín lu bábu àyà ni ẹ̀yìn tẹ́ ẹ̀yìn wọ́n ti pọ̀ jù látara pé ẹ fi ń gbé ọlá fún wọn ẹ fi ń yẹpẹrẹ àwọn kan àwọn tẹ́sí yẹpẹrẹ yìí náà lẹ́yìn tí gbogbo yín jọ fẹnu kù sí pé ẹjọ́ yẹn wọ́n ni mo ti ṣe bẹ́ẹ̀ náà wà ń bẹ́ẹ̀ ṣe bí gbìmọ̀ gbogbo yín náà ni ṣe bá jọ sọ gbogbo yín náà ni ẹ wá ń gbé ọlá fún àwọn kan ẹ fi ń yẹpẹrẹ tọ̀dọ̀ tí yín tẹ́gbà yín nìkan kẹ́yìn ìmámù Ẹdẹ ìmámù Ìbàdàn ìmámù Ọ̀yọ́ àwọn gbogbo ẹdọ àdẹta ilẹ̀ mọ gbogbo bọ́lọ̀ sí kún wọn jọ lọ́hùn tọ́ra wà náà ní rọ́bítọ̀ tí wáyé yìí táwọn náà ń bá fà Ọlọ́run sì ní jẹ́ kí gbogbo ààyè kọ̀ọ̀kan Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ gbogbo àwọn bàbá kọ̀ọ̀kan gan yẹ kí wọ́n dìde kí wọ́n gbìjà bàbá wọn lérí ọ̀rọ̀ yìí pẹ̀lú ọ̀rọ̀ táwọn alákatakí tí àwọn ọmọ kàtá yìí tí wọ́n sọ sí wọn àwọn oníyàwó mẹ́ta mọ̀ ní wọ́n wá ṣé wọ́n lọ sí central mosque Ògbómọ̀ṣọ́ wọ́n lọ ní fídíò central mosque Ògbómọ̀ṣọ́ nípa àwọn fẹ́ wo ìmáàmù tí ó wà kẹrùn bẹ́ẹ̀ ẹ dákun kí ni wọ́n ń wí kí lẹ̀ ń wí kí ni wọ́n ń sọ kí là ń sọ tí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ tẹ́ wá wí nígbà tí ó wá rí bẹ́ẹ̀ iṣẹ́ padà wá bọ́ọ̀tà ṣe tọrọ apology lọ́dọ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run lérí ọ̀rọ̀ tí ọmọ tẹnu wá jáde kí la fẹ́ gbà mí ká máa bara wa ló kọjẹ́ kí la fẹ́ gbà mí ká máa fi àbùkù tí ọ̀dà ká máa fi tísà ní ara wa kí ni ta fẹ́ gbà níbi pé ìwà tí kìí ṣe tẹnìkan ká máa fi tìsí wọn lọ́dọ̀ gbogbo tí kálukú bá ti ṣe láyé wàláhì náà ní olùjọ́ níwájú Ọlọ́run tẹ̀sùkú tafarruqana wa anta janaytuhu wa min al-ajaibi salimun yatasallamu wa min al-ajaibi salimun yatasallamu tẹ̀sùkú tafarruqana ẹ̀yin lẹ́lẹ̀ pariwo conference dẹ̀bọ̀ lè ṣe níbàdàn jò ní ẹ̀ ń wá bá ti ṣọ̀kan àwa mùsùlùmí gbogbo tí jẹ́nà mùsùlùmí ká lè lè ṣọ̀kan sí ìwà tí ń bẹ lọ́dọ̀ yàrá kàkà tí yóò lè jẹ́ ká ṣọ̀kan ẹlòmíì ti ṣẹ̀ ìyá ṣẹ̀ bàbá nínú yín ẹlòmíì ti ṣẹ̀ bí ó ti ṣẹ̀ nínú yín ẹlòmíì ti ṣẹ̀ ìlú ó ti ṣẹ̀ nínú yín gbogbo àwọn ìwà tí ń ba nǹkan jẹ́ níbẹ̀ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ yín irùngbọ̀n làwọn èèyàn kan ń wò mọ́ yín la tí wọ́n fi ń wò yín ní alùsùnà ẹ̀yìn sí alùsùnà irùngbọ̀n àti ṣòkòtò ni wọ́n fi wò yín pé èèyàn rẹ̀ ti tán lọ́dọ̀ yín gbogbo ìwà tí ò lè kó èèyàn jọ ìwà tí ò lè jẹ́ ká ṣọ̀kan ìwà tí ò lè jẹ́ kí ìsìlámù lè wà tó jẹ́ pé bá pàdé àti Muhammad sallallahu alaihi wasallam bá nàbí bá jabúlò yẹ sẹ́lá nàbí Muhammad wọn fún yín látara wà tẹ́ ń wù lẹ́yìn rẹ̀ tẹ́sùkú tafarruqana wa anta janaytuhu gbogbo wa lápá ló bá àyà apín àwọn èyí gan sí ẹwà nínú ẹni tó jẹ́ kó ṣe sábàbí gbogbo pípín ọ̀hún ẹ̀rí wà mílẹ̀ ajaibi salimun yatasallamu nínú tí ń ṣe yẹ̀ láàrín sí mọ̀jù láyé ni pé alábòsí ènìyàn náà tó wọ́n sọ káàkiri àgbáyé bí ẹgbà mí o wọ́n ṣàbòsí fún mi o wọ́n ṣàbòsí fún mi ní o ẹ dákun ṣàánú mi o ẹgbà mí o bẹ́ẹ̀ sì ni wọ́n gan alábòsí ènìyàn sẹ́ni tí ń ṣàbòsí fáwọn ènìyàn tí tó ń sunkún fáwọn ènìyàn wọ́n ṣàbòsí fún wọn ẹ wo bí tá a sọ ìsìlámù dé nílẹ̀ Yorùbá ẹ wo bí tá a sọ ìsìlámù dé káàkiri gbogbo àgbáyé tẹ́yìn bá jẹ́ ẹni tó mọ́ kagagagaga níjọ́ láti sọ fún yín pé níjọ́ tí bàbá yìí ń sọ fún yín tí mọ́ká ti sára yín pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀sìn àjòjì tẹ́ kódé yìí gbogbo àwọn ẹ̀sìn tẹ́sìn yìí ẹlọ́dẹ́ bẹ̀rù Ọlọ́run nípa rẹ̀ ẹ̀sìn yìí yọ̀pọ̀lọpọ̀ máa bí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí ọ̀dá yọ̀pọ̀lọpọ̀ máa bí kalẹ̀ ẹ̀ ń sọ pé mọ́ríkàsì fẹ́ràn fìtínà mọ́ríkàsì ọ̀gbàsọ̀ yìí Buhari wọn gbàgbọ́ wọn bú àwọn sàábé ni ẹsẹ̀ ìgbà tó gbé yìí lọ gbáà láìmọye ọdún láìmọye ìgbà wọn bú sàábé ni o wọn sẹ́pẹ̀lẹ́ sàábé ni o ọ̀dà gbogbo àwọn ọmọ bàbá abọ́ta a ní àbáwò bú sàábé ẹmú kẹsẹ̀ ti kan wá tábà ti bú sàábà rí pìrìsẹ́ntì bàbá yìí náà tó bọ́ta ipé ohun òbúsọ̀ hábà bóhun bá ń sàlàyé bá sọ yìí Buhari àti sọ yìí Muslim tó ń sàlàyé pé ẹjẹ́ ká yọ tí ọ̀dá nípa rẹ̀ kìí sọ̀rọ̀ làkọ́kọ́ ẹni tó kọ́kọ́ sọ bẹ́ẹ̀ ipé gbogbo tí bẹ́ẹ̀ sọ yìí Buhari kọ́ mọ́tán yányá òun kọ́ dáa tán yányá ẹjẹ́ ká yọ tí ọba dá nínú àwọn tíra yìí ẹjẹ́ yọ dànù ká gba tó dáa ká gba bẹ̀ wọlé gbogbo àwọn tó jáàmù sẹ̀sẹ̀ kúnà lórí tó bá fẹ́ bú àlẹ́bùwà Muhammad ṣe àmọ́ pàdé ìsìn náà ni wọ́n kóòtì tí wọ́n kó bọ́ta tí wọ́n ń ṣe ṣe bí n tẹ́ gbé jáde lẹ́nu jọ́nà lọ́wọ́ náà ni ẹ̀ ń ba Markaz ló kọjẹ́ ẹ̀ ń sọ tí ọ̀dá nípa ọ̀rọ̀ Markaz gbogbo ọmọ Markaz ti bá ń bẹ láàrin tí ọba jáwọ́ pẹ̀lú láti kọ́tọ̀ dáadáa gbogbo ọmọ Markaz ti bá ń bẹ láàrin tí ọba tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run ẹ̀jẹ̀ àtómi ara tí wọ́n fi kọ́ ọlẹ́kọ̀ọ́ wàláhì yóò bí léèrè tó bá dé jọ́gbẹ̀dẹ̀ kíyámà sẹ́ni gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀wọ̀n yìí wàláhì wọn ní kankan bá wọn sí àbáwọn bá wa gbà lọ́mù tọ́lá àti gáwó yìí sí o
gbogbo gíga tọ́lọ́run bá kí ọlá tó ṣe fún yín ọlọ́run níjọba jẹ́ bẹ́ẹ̀ bá débi tẹ́ ń lọ tán ẹran tí gbogbo àwọn ọmọ tẹ́ ń palẹ̀ tẹ́ ń bílẹ̀ lọ́kàn tẹ́ ń bílẹ̀ lọ́sì ẹ dákun àwọn eléyìí ń dá yẹn lẹ́rù nù àwọn eléyìí jẹ́ kí yẹn débi tẹ́ yẹn lọ ni o ẹ wo bí tí wọ́n ń sọ̀rọ̀ lọ ẹ wo bí wọ́n ṣe gbé ọ̀rọ̀ kalẹ̀ ẹ wo bí tẹ́ gbé ọ̀rọ̀ kalẹ̀ wá àwọn rọ́bítọ̀ wọ́n ń sàlàyé pé ọ̀dà nígbà tó ti di pé ọ̀rọ̀ wa òjò sí dédé ara wa ọ̀tọ̀ ní táwọn wí ọ̀tọ̀ ní tí wọ́n náà ń wí jáde a sì rò pé ìgbìmọ̀ ta wí bàbá rọ́bítọ̀ yìí náà ní ká ṣọ̀kan kẹnu wọ́n ṣọ̀kan kíwà wọ́n ṣọ̀kan tó bá jẹ́ pé ìwà tó bá máa hùn náà ní ọ̀dà ẹni tí ìlú bá pèsèntì wá fún wa òun náà lákàkún aṣáájú sí rọ́bítọ̀ ló ní wọ́n kọ lẹ́tà wá àbí rọ́bítọ̀ lọ lè bá wọn láàfin àbí rọ́bítọ̀ lọ lè bá gbogbo àwọn ìgbìmọ̀ láwọn àfákọ̀ kan tí wọ́n kóra ọjọ́ lógúnmọ̀sán tí wọ́n fi wá sí rọ́bítọ̀ tí wọ́n fi sọ àwọn ọ̀rọ̀ tó lágbára sáwọn bàbá wọn yìí ẹjá bẹ̀rù Ọlọ́run gbogbo ọ̀pá sàlàfíà nísìn wàhábíyà nísìn èèyàn mélòó lọ jáde nísìn tí àwọn bàbá yìí tó wá padà wá rí ẹ̀tẹ́ rí òkúdodo ọ̀rọ̀ tán tó wọ́n kírun tí màá lórí kò sí wàhálà kò sí fìtínà tálẹ́ni tó yọgi tálẹ́ni tó yọ ọkùnmá tálẹ́ni tó yọ àdá tálẹ́ni tó dàn kankan rú ọ̀dàn kankan rú bẹ́ẹ̀ sì ni ẹ̀sìn pariwo àwọn bàbá yìí ẹ̀ ti ń bá àwọn olùkọ́ jẹ́ káàkiri àtẹ̀mí àtẹ̀yìn Ọlọ́run jẹ́ ká láti bọ̀tán dáadáa Ọlọ́run sì jẹ́ ká sọ̀kalẹ̀ síbi rẹ̀ ọ̀làdá ìlà gbogbo ẹni bá gbogbo àwọn ọ̀rọ̀ yẹn bá mi ṣí àrẹ lọ́dọ̀ wọn ṣètàrọ̀sán ẹ bá mi ṣí àrẹ lọ́dọ̀ wọn kí wọ́n tara ọ̀rọ̀ tá a sọ yìí náà Ọlọ́run tí wọ́n lè gbà wá sí yóò sì jẹ́ kí kálukú lè mọ̀nà lójú ọ̀nà tó tọ́ subhana rabbika